nígbà téèyàn lanu pàgà tó ní bàbá ànábì inú iná ló wà àwọn èèyàn tó gbọ́dọ̀ dákẹ́ wọn sọ̀rọ̀ wọ́n yẹ ka kùránì ló fàṣẹ náà. bàbá ànábì inú iná ló wà bàbá ànábì bẹ́ẹ̀ bàdì sáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí ànábì ó wà ní bàdì sáàkù tí ń ṣe kíni tí ń sọ́fà lọ́wọ́ Abu Talib tó ṣàánú ànábì tọ́jú pé òun ní máa ń ṣòfófó àwọn kèfèrí fún ànábì tí máa ń fún jẹ tí ń fún mu ń bẹ ní bàdì sáàkù inú iná ló wà. Abu Jali ẹgbẹ́ bàbá ànábì ń bẹ ní bàdì sáàkù òun náà bẹ́ẹ̀ ń bẹ nínú ìnira ni. La ilaha illallah to play sẹ́ a ní o tún play. bàbá ànábì inú iná ló wà bàbá ànábì bẹ́ẹ̀ bàdì sáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí ànábì ó wà ní bàdì sáàkù tí ń ṣe kíni tí ń sọ́fà lọ́wọ́ Abu Talib tó ṣàánú ànábì tọ́jú pé òun ní máa ń ṣòfófó àwọn kèfèrí fún ànábì tí máa ń fún jẹ tí ń fún mu ń bẹ ní bàdì sáàkù inú iná ló wà. Abu Jali ẹgbẹ́ bàbá ànábì ń bẹ ní bàdì sáàkù òun náà bẹ́ẹ̀ ń bẹ nínú ìnira ni. now ó ti kéré jù náà ẹ jẹ́ ń dá àfáà yìí lẹ́kọ̀ọ́ àfáà Korede Yunus bàbá àná bèrè sínú iná láéláé wọ́n yẹ ka kùránì ní sẹ́ẹ̀ ẹjọ́ ẹ bá ń bè lọ́wọ́ àfáà Korede Yunus pé òjíṣẹ́ wo ta rán sí bàbá ànábì tó kọ̀ fún. ẹ gẹ́tì mi òjíṣẹ́ wo ta rán sí bàbá ànábì tó kọ̀ fún. ẹ jẹ́ sáré wáyà yìí ogun 117 sọ́tò Israel verse 15 agbọ́n tó lọ sọ o. wọ́n yẹ ká kùránì ló fà á olórí ibú kan ló tọ́ ẹ ló kọ̀ tán wèrè yẹn lé ẹ àfáà Korede sí òun náà kò sí ń bẹ̀ ihun tó kà ló sọ jáde ṣé ká máa bú àfáà Korede ṣé àfáà Korede ló jẹ̀bi ni àbúrò olórí ibú tó kọ́ lẹ̀ àfáà Korede ó jẹ̀bi àwọn eléré ibú ọ̀tọ́lọ́ tó kọ́ lẹ̀ ló jẹ̀bi. Ó yẹ káwọn náà wá wò pé ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kò yẹ kiri ò ń ṣọ̀rọ̀ lórí àkùránì náà kí ọ̀rọ̀ tó ń sọ yẹn. náà ẹni tí ó bá tọ̀nà ó tọ̀nà fún ẹ̀mí ara rẹ̀. ẹni tó bá mọ̀ ọ̀nà Ọlọ́run ó mọ̀ fẹ́mi ara ẹ̀ ní o. ẹni tí ó bá ṣìnà ẹni tó bá ń ṣìnà ó ṣìnà fún ẹ̀mí ara rẹ̀ náà ni. ó ṣìnà forí ara ẹ̀ ni. arẹrù kan aláàrú ẹ̀ṣẹ̀ kan kò ní ru ẹrù ẹlòmíràn. ó nínú tẹlòmí o. àwa kì í fi ìyà jẹ nìkan títí. àfáà Yunus Korede pẹ̀lú tẹ̀ka yẹn Ọlọ́run ìṣesí èmi Ọlọ́run ni pé. àwa kì í fi ìyà jẹ nìkan títí. àwọn ò ní fìyà jẹ bàbá ànábì títí. àwa yóò fi gbé òjíṣẹ́ dìde sí wọn. a fi òjíṣẹ́ dìde sí wọn. ṣé aláró sí bàbá ànábì kẹrẹ àwọn Abu Jahili wọn kó ọ̀rọ̀ sánábì lẹ́nu ni ọmọ náà làwọn yẹn ó clear. gbogbo tí ò bá náà bì láyé lè lábọ àwọn èso ọmọ náà o torí pé náà bì síbẹ̀ rárá ẹ̀yẹ tún ṣọ́ọ̀kì ń fún yẹn 134 44 to 46 àárọ̀ iṣẹ́ kan ṣe lábọ akáràmì tó dé òun ọ̀gbọ́n mẹ́sẹ̀jì rárá wọn aráńtà ò ṣe wá àsì fún wọn rárá torí àrùn Musa tí gbogbo ayé ànábì yìí ń sá àrùn sí gbogbo ayé wọn wàásù fún anybody ẹ mọ wàásù ní sí Kàdíjà òní kò yẹ jù àwọn Judaism àwọn jẹ́nà sára náà. àwa kò fún wọn ní àwọn tírà kan. ọlọ́ni àfún wọn ní àwọn tírà kankan. tí wọ́n ń ké. àti pé. àwa kò rán olùkìlọ̀ sí wọn. àrùn olùkìlọ̀ sílẹ̀ lárúbáwá rárá. tí ó ṣíwájú rẹ̀. tó ṣáájú wà nábì àrùn sí wọn. àwọn tí ó ṣíwájú wọn náà ti pé olódodo ní irọ́. wọ́n ti pé àwọn tó wá ṣáájú àwọn yẹn àwọn Yẹ̀húdí àwọn Nọ̀sọ́rọ́ wọ́n tó lò ní irọ́. wọn kò dé ọ̀kan nínú ìdáwà nínú ohun tí a fún wọn. tẹ̀síwájú. tí
a fún àwọn tí ó ṣíwájú wọn wọ́n sì pe àwọn òjíṣẹ́ ní irọ́. bẹ́ẹ̀ àwọn tó ṣáájú wọn nìyẹn o. báwo ni ìyá mi ti rí. ẹ̀sùn àgbẹ̀ ìyá mi bá o. ìyá àṣekò ní kàrí bá gbà. báwo ni ìyá mi ti rí. sọ pé ohun kan ṣoṣo ni èmi ń sìn lẹ́yìn létí nípa rẹ̀. bẹ́ẹ̀ni. pé kí ẹ dúró nítorí ti Ọlọ́run ní méjèèjì àti ní ọ̀kọ̀ọ̀kan. lẹ́yìn náà ẹ ronú jùlẹ̀ pé. síwájú pé kò ní kàgbà lọ́wọ́ ẹ̀. máka lọ. ìfẹ́ kó kàdé ibì kan ni o. for six gan la ṣe ń lọ. sọ pé òye kò sí lára ẹni yìí. Òun kò jẹ́ ẹnìkan àyàfi olùkìlọ̀ fún yín síwájú ìyà kan tí ó le koko. Ọlọ́run ní Quran 17:15 Ọlọ́run ní àní jẹ ẹnìkan níyà àní jẹ ìlú kan níyà akákan ló ṣiṣẹ́ sí wọn. àfa Àkóredé Yunus pẹ̀lú tẹ́ẹ̀ka yẹn pé bàbá ànábì wà nù náà ta lọ́nà sí bàbá ànábì tí ó kó tó kọ tí ó gbà. wọ́n tó bí ànábì bàbá ti kú. Kò ń ṣe ẹlẹ́bọ they play ẹlẹ́bọ everybody. Bàbá Abraham bá ànábì Ibrahim ṣẹlẹ́bọ kọ́ ni ṣẹlẹ́bọ lè bí ànábì Ọlọ́run ni tó wà ní story. Bàbá ànábì ẹlẹ́bọ ni ìyá ẹ̀gbọ́n ẹlẹ́bọ ni ẹlẹ́bọ làwọn méjì. But wọn ọ̀rẹ́ ni gan ní mẹ́sẹ̀ẹ̀jì ihun tó mọ̀ ni wọ́n ṣe kú. Kò sẹ́ni tó rán ni sí wọn rárá. Wọn tó wáyé kánàbì tó dé tí wọ́n mọ̀ tó dòjíṣẹ́ Ọlọ́run àdéjọ́ 40 wọ́n bá kú wọn èyí ṣe wọn náà. Ọlọ́run ní ó dájọ́ àwọn yẹn. Àwọn tẹ́ni tó bá lọ bí ló gbà bí Àbújá ìlú kìlọ̀ ọkọ̀ Àbúláàbì tó gbà sílámù ọmọ náà làwọn yẹn. Àwọn wà níbàdàn sáhùn nínú náà. Bàbá lọ bí oṣù ọmọ náà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ̀wọ̀n ọmọ tẹ́ ń ké o jẹ́sọ́ kò sọ́rọ̀ mẹ́rin ìrọ̀lẹ́ pa o ń tẹ́ ka yẹn ìrọ̀lẹ́ ka irọ́ ẹ̀jẹ̀ nǹkan lè gbà wọlé kẹ́kẹ́ gbà ṣe máa gba arú ẹ̀ wọlé wà náà bí ó wà nù náà irú ọ̀rọ̀ òní yẹn mo lè rí ẹ wà. Ta la rán sí ìbéèrè kan bí Àfáà Àkóredé ni pé Sheikh salamu alaikum ẹjọ́ sà ta la rán sí bàbá ànábì ó kọ̀ sí lẹ́nu gẹ́gẹ́ bí àyà Quran 17:15 ṣe gbọ́ sọ́ọ̀tì sọ̀rọ̀ ìbá 15 tó gbọ́ apá ẹ̀ka 17:15. Àwọn afúnyín ní fat and figure ní. Ẹni tó bá tọ̀nà tó tọ̀nà fún ẹ̀mí ara rẹ̀. Ẹni tó bá mọ̀nà Ọlọ́run ó mọ̀ fúnra ara ẹ̀ ni. Ẹni tí ó bá ṣìnà. Ẹni tó bá lè ṣìnà náà. Ó ṣìnà fún un ní. Wàhálà sí ẹnìyẹn. Aró ẹrù kan kò ní ru ẹrù ẹlòmíràn. Àwa kì í fìyà jẹ nìkan. Ọlọ́run ẹ bá gbá yẹn o. Ọlọ́run ní fìyà jẹ nìkan. Títí àwa yóò fi gbé òjíṣẹ́ dìde sí wọn. Àfáà Àkóredé àlójíṣẹ́ wo ni bàbá ànábì kọ̀ fún? Ẹ̀ka Quran ló fà á. Ẹ̀ka Quran ni. Ẹ̀tàbùkù ànábì ni. Ẹ̀tàbùkù ànábì ni wàláhì ẹ̀tàbùkù ànábì ni. Sallallahu alaihi wasallam. Nítorí ẹ̀kọ́ bá wọn làdíìsì irọ́. Àdíìsì irọ́ kan báyìí. Tí wọ́n ní ẹnìkan abánábì. Rọ́júlún arákùnrin kan tí ò lóókọ. Táàmọ̀ rí. Wọ́n bá bánábì. Wọ́n ní ànábì. Ó ní bàbá mi wà. Bàbá ẹ wà nù ná. Ìyẹn wá fagúró. Ìyẹn bàbá tún wà nù ná. Tí ó gbà sílámù lójú ayé ànábì. Ó fẹ́ kí bàbá ẹ ṣẹ̀ mí lójú ayé ànábì kò gbà fún ànábì tó fi kú. Bàbá ẹ yẹn ó mọ̀ mí kò gbà fún mi ọmọ náà ni. Wọ́n náà wá rí pé inú àbàjẹ́ wa ń lọ. Àwọn náà wá ní wa bàbá tèmi náà wà nù ná irọ́ lẹ pa. Aya ti knock out. Aya Kùránì ó knock bẹ́ out. Ẹ má sọ ẹ̀ mọ́ o. Báwọn lọ bí òsínú náà, yá òsínú náà o. Ayé ìgbà yẹn, ayé ìjà èlí ni. Ayé ìgbà tó pẹ́ lọ, la ilaha illallah. Ẹ òfin Ọlọ́run kan. Báwọn Kùránì chapter 4, verse 23. Bẹ́ẹ̀ mẹ́rin wá ni o. Tó bá ti ṣe láyé ìjà èlí, Ọlọ́run kì í fìyà jẹ wọn rú ẹ̀. Gbàtọ́ Ọlọ́run tó àwọn tó máa fẹ́ inú Quran àwọn tá gbọ́dọ̀ fẹ́ Ọlọ́run tó
ọlọ́run á parẹ́ sáàyè kan tẹ̀síwájú. a ṣe ní èèwọ̀ fún yín láti fẹ́. ẹ gbọ́ ọlọ́run ní èèwọ̀ ni fún yín o. àwọn ìyá yín. àwọn ìyá tó bí yín lọ́mọ. àti àwọn obìnrin yín. ọmọ tẹ́ ẹ bí sójóbìnrin. àti àwọn arábìnrin yín. arábìnrin bí ẹ̀gbọ́n àbúrò ẹ̀. àti àwọn arábìnrin bàbá yín. ọmọ bàbá yín. àti àwọn arábìnrin ìyá yín. ìyá yín. àti àwọn obìnrin arákùnrin yín. àti àwọn obìnrin arábìnrin yín. bẹ́ẹ̀ni. àti àwọn ìyá yín. tí ó fún yín ní ọmú lọ́mú. àti àwọn arábìnrin yín. bẹ́ẹ̀ni. tí ẹ jọ mú pọ̀. bẹ́ẹ̀ni. àti àwọn ìyá ìyàwó yín. ìyá ìyàwó ẹ gbọ́dọ̀ fẹ́ wọn. àti àwọn obìnrin ìyàwó yín. ọmọ tí àyín ti bí síta tó fẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́. tó wá tọ̀ ọ́ lọ́dọ̀. tó wá gbé lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. èyí tí ẹ ti wọlé tọ̀ ìyá rẹ̀. bẹ́ẹ̀ni tẹ́ ti bá yẹ lò pọ̀ bí ẹ kò bá ti wọlé tọ̀ wọ́n. bẹ́ẹ̀ni. kò sí ẹ̀ṣẹ̀ fún yín. tẹ́ bá ti fẹ́ yàwọn tẹ́ ti tó wọlé tọ̀ yàwó lè fọ́mọ ẹ̀ kò sí wọlé tọ̀ ẹ̀kan fẹ́ràn lọ́nà ni wọ́n ẹ̀kan máa da jù yẹ́ ẹ̀ lọ fẹ́ no problem. àti àwọn ìyàwó wọn ọmọkùnrin yín èyí tí ẹ bí. ọmọ tí àtọ́ ìyàwó ẹ bá fẹ́ ìyàwó ọmọ ò lè fẹ́ irú ètò Oòduà ṣe lórí burúkú Oòduà tó lọ fẹ́ ìyàwó Ògún lérí bú lòun tó lọ bá ìyàwó Ògún sunkan ibi ọ̀ràn míyàn kí ẹ jẹ́ láwọ̀ méjì kàlákìnní funfun lókè dúdú sálẹ̀ lérí bú ní Oòduà tó ìgbà tó ṣe yẹn náà kò sí ìsófin ẹgbẹ́ tó lọ sọ. àti pé Oòduà má bínú fún yẹn tó ṣe lórí bú nígbà tó wá ń gbà yẹn irọ́ àfòrè irọ́ ànábì ti dé ó ti lọ́nà ó mọ̀ òfin yẹn lórí búlò Oòduà. àti pé bẹ́ẹ̀ni. ẹ kò gbọdọ̀ tọmọ ìyá méjì pọ̀. ẹ gbọ́dọ̀ fẹ́ táyé kẹ́yìn. lẹ́ẹ̀kan náà. àbẹ́gbọ́n tàbí ẹ gbọ́dọ̀ fẹ́ wọn pọ̀ èèwọ̀ ni. àyàfi ohun tí ó ti ré kọjá. àyàfi. ohun tí ó ti ré kọjá. ẹ gbọ́ àyàfi ẹ̀wọ̀ lọ́hùn tó ti ré kọjá kófin tó dé. tó ti ré kọjá kí òfin tó dé. ẹ̀rọ náà ó tún fi klọ́ọ̀sì sí. ìjà iṣẹ́ kó tó ń fóun tó ní ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ o. àníta ló jí bàbá ànábì tí ó gbà bàbá Àkòrédé Yunus. ẹ̀rọ tẹ̀ kàtẹ́ tún gbàgbọ́ yẹn. ẹgbẹ́ iná ọkà ni. pé kí gbarú ẹ̀ gbọ́. tó ló takọ́ Al-Qur'an ẹ̀tẹ́ ẹ̀dì ẹ̀ mọ̀. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò dáa o. ẹ̀ṣẹ̀ ńláńlá ni o.